gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti lórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà tó tún bá ọkọ̀ bọ̀gìnì dé látọ̀dọ̀ àwọn Remimatics wọ́n ní tí ẹ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ máa gbé ọkọ̀ bọ̀gìnì lọ sílé. Ó dáa tẹ àwọn Tifa Travels and Tours àwọn wọ́n ń ṣètò ìrìnnà fún àwọn èèyàn láti lọ sí ibikíbi lágbàáyé wọ́n dẹ̀ ti ń sanwó ìrìnnà wọ́n wá ní tẹ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan pé wọ́n máa ra ìwé ìrìnnà yín lọ síbikíbi tẹ́ bá ń lọ lágbàáyé. ìyẹn dùn mọ́ mi gan. wọ́n á ní tẹ́ bá ń lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà o pé ibikíbi tẹ́ bá ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n máa san owó ìrìnnà yín. ìyẹn náà dá. Iléeṣẹ́ Pro ni wọ́n ṣe agbátẹrù abala tí à ń wò lọ́wọ́ yìí. ṣe rí abala tá a wà yìí ó yàtọ̀ nítorí a fi ń sàmì sí àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́. Láìsí òṣìṣẹ́ báwo ni iṣẹ́ ṣe fẹ́ lọ síwájú. Adéyẹmí àjọ ń ṣiṣẹ́ ni òun ni ó ń darí wa gẹ́gẹ́ bí ètò yìí àwọn ni wọ́n ń darí wa ní iléeṣẹ́ wa. A wá dìbò nítorí a dìbò níléeṣẹ́ níbi iṣẹ́ wa pé ta ni à ń fẹ́ kó wá sí orí ètò Masoyinbo. Ìbò wa mú Adéyẹmí gbogbo wa pátápátá èmi náà dì ń bẹ ìbò wa mú Adéyẹmí pé kó wá sí orí ètò Masoyinbo lónìí kó náà wà fara wí náà torí òun ló ń ṣàkóso wa níbi iṣẹ́ òun ló ń wo Masoyinbo tó máa jáde àbí èyí tí ò ní jáde òun ló máa wo ìbéèrè kí wọ́n tó fi ránṣẹ́ sí mi. Ṣùgbọ́n àwọn ìbéèrè yìí ó ṣókùnkùn sí báyìí tí a fẹ́ béèrè lọ́wọ́ Adéyẹmí lónìí. Adéyẹmí jẹ́ òṣìṣẹ́ tó jẹ́ wípé ẹni tó bá ní iléeṣẹ́ gbọ́dọ̀ ní irú Adéyẹmí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ń bẹ̀. Torí kí ló ṣe ó gbọ́dọ̀ ní Adéyẹmí darapọ̀ mọ́ mi nígbà tó jẹ́ mi nìkan ni mo wà ni mo ń ṣe iye Yorùbá. Adéyẹmí darapọ̀ mọ́ mi ní ọdún òní yẹn. ó máa pé ọdún 4 ní oṣù kẹfà. ọdún wo ni. ọdún 4 sẹ́yìn. ọdún 4 sẹ́yìn. bẹ́ẹ̀ni. nígbà tí ogún 22 lé ní ẹgbẹ̀ta. ẹgbẹ̀ta. Ẹgbàá. Kí ni 2000. Ẹgbàá. Kí ni 2000. Ẹgbàá. Ẹgbàá lé. ní 22. ní ọdún tí mo darapọ̀. mo darapọ̀ ìgbà yẹn ó máa ń wò pé ológun ni mí sọ̀rọ̀ ṣé kọjú sí. ó dáa. ó máa ń wò pé ológun ni mí nítorí mo ṣì ń nígbà yẹn ẹ̀kọ́ Yorùbá nìkan ni mò ń kọ́ àwọn èèyàn tó bá ti wá akọ̀jókòó kò sí nǹkan kan tó máa ṣe nígbà tó kọ́ bẹ̀rẹ̀ tó bá di parí oṣù a máa san owó oṣù. wọ́n á wò pé ó jẹ́ èèyàn tó fẹ́ràn láti máa ṣiṣẹ́ gan gbà tí ó bá ṣiṣẹ́ kankan tó di parí oṣù tí màá fún lówó oṣù wọ́n á wò pé kí ló dé wọ́n á wò pé ológun ni àbí àwọn tó bá ti ń ṣe Yorùbá yìí ológun ni wọ́n kó tó wá rí gbogbo ẹ̀ dájúdájú kódà ẹni tó nílé tí mo yá gbé nígbà ẹ̀ ológun náà ni wọ́n máa ń pè mí nítorí wọ́n sọ pé mo máa ń pọ̀fọ̀ lóru wọ́n mọ̀ pé mo máa ń kọ́ àwọn èèyàn lóru nítorí àwọn tó wà ní òkè òkun ni mò ń kọ́ jù òru wà ní ìrọ̀lẹ́ wọn ṣùgbọ́n nígbà tó Ọlọ́run wá gbéṣẹ́ èdè tá bẹ̀rẹ̀ sí ń ga sí la bẹ̀rẹ̀ sí ń gba àwọn èèyàn sí iṣẹ́ ti wá pọ̀ jù fún Adéyẹmí nísìn tó jẹ́ pé orí Adéyẹmí ti fẹ́ pa
tẹ́ bá gbọ́ tí bá sọ Adéyẹmí náà rè ó yá ṣé kí n sọ ìjọṣẹ́ wo lẹ́yìn. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ lè máa béèrè lọ́wọ́ mi mo máa dáhùn. bẹ́ẹ̀ ni iṣẹ́ ò lẹ ṣe. ẹ béèrè orúkọ mi. bẹ́ẹ̀ ni ẹ máa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ béèrè lọ́wọ́ èmi náà. kí ló kọ yín. orúkọ mi ni Adéyẹmí Òjó. ibi orúkọ mi lẹ béèrè. láti bo. láti Àkúrẹ́ ni mò ń gbé Àkúrẹ́ ni mo ti wá. níbo ni ìlú. ṣùgbọ́n ọmọ Ìjẹ̀bú ni mí ọmọ Ìjẹ̀bú Igbó. bẹ́ẹ̀ ni. Ìjẹ̀bú ṣé lè kíra yín. mo mọ díẹ̀ nínú ẹ̀. ó yá. wọ́n máa ń kí wa mi mọ̀ bí oríkì gbogbo Ìjẹ̀bú ni àbí oríkì ìdílé. má bójú mi jẹ́ Yorùbá ló ń ṣe. ṣùgbọ́n wọ́n máa ń kí wa pé ọmọ orídàn aṣàlẹ̀ gẹ́gẹ́ bẹ́ni tí ò lóbìnrin àbáyá kúnlé títí ọ̀láyà níwọ̀n níwọ̀n àbáyá régerége ọmọ Ìjẹ̀bú ni màá fi sọ eléyìí o ọmọ káà má jà káà má sá ọmọ káà má sá káà má bùjú ẹ̀yìn ibi tí mo mọ̀ dé nìyẹn. gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ifá tó bá gbé ni là á gúnyán fún òòṣà tó bá gbé ni là á pàdé bọ̀ iléeṣẹ́ Prone wọ́n máa ń ṣúgbà wá láti lè jẹ́ ká ṣe nǹkan tá à ń ṣe nǹkan tá à ń dẹ̀ nílò láti ṣe ni pé káwa náà ká polongo wọn kẹ́yìn náà kẹ́ gbà wọ́n nítorí tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà láti ibikíbi lágbàáyé iléeṣẹ́ Prone ni ó ka ojú ẹ̀ iléeṣẹ́ Prone ni kẹ́ máa lò àwọn àǹfààní tó sódò síbẹ̀ kò tiẹ̀ níye gan bí àpẹẹrẹ wọ́n lè bá yín sanwó ìrìnnà yín láti ibì kan sí kejì wọ́n tún lè fi yín ní ìwé pélébé láti lè ra nǹkan ní ilé ìtajà ńláńlá káàkiri àgbáyé kí lẹ wá nílò láti ṣe kẹ́ gba Prone sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ dẹ̀ lo Masọ̀yìnbó gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán kẹ́ bẹ̀rẹ̀ sí ń lò wọ́n lóòrèkóòrè ṣe mọ̀ pé bí a bá ṣe ń lò wọ́n sí ni wọ́n máa fi gbárùkù tì wá sí. ẹ̀yin ò dẹ̀ ní fẹ́ kí èdè àti àṣà wa ó parun ó yá o kọ́mọkọ́mọ báyìí o ẹ̀yin tẹ́ ti gbà tẹ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí lò ó ẹ̀yin tẹ́ ti gbà ẹ gbà o tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ sílé o òun ní kẹ́ máa lò ó yá ẹ jẹ́ ká padà sí fọ́nrán tá à ń wò pùm ká má jà ká má sá ká má sá ká má bójú ẹ̀yìn tí a bá máa jà ká má sá. ká dúró tán. bẹ́ẹ̀ni tá a bá máa sá ká má bójú ẹ̀yìn. tẹ́ bá máa sá yẹn ẹ má tún wẹ̀yìn kẹ́ sá tán. nǹkan tó túmọ̀ sí ni wípé nǹkan tá a bá máa ṣe ká dúró tì ká má sọ pé nǹkan báyìí la máa ṣe ká wá ṣe nǹkan mìíràn. bẹ́ẹ̀ni ká má jà ká má sá. tá a bá sọ pé mo fẹ́ jà lọ́la o kò wá di pé kó wá di ọ̀la yẹn kó wá sá má wá jà. wàá jà tán bó kò máa kú síbẹ̀. tó bá dẹ̀ máa sá má bójú wẹ̀yìn. má bójú wẹ̀yìn má sá lọ. àwọn ẹ̀yin ẹ̀ ń ṣe mọ̀jàmùsá tẹ́ bá bẹ̀rẹ̀ ìjà wọ́n bá pa yín síbẹ̀ máa kú. wọn ò tiẹ̀ kí ń pa wá a máa ń borí ni. bẹ́ẹ̀ ni. ó dáa bá mi fún àyíwò ká má jà ká má ní mí kanlẹ̀ tó yẹ. mi ì sá náà. ó yá. kò sí kankan. jẹun. ìbéèrè kelo. ìbéèrè 2,400,000. ó ní pé kí ni ọ̀rọ̀ Yorùbá fún. fún kí ni. nǹkan tó kọ sí bíbẹ̀. ṣé wọn kó kú díẹ̀ mo ti fẹ́ sọ. mo ti fẹ́ sọ. nǹkan tó kọ sí bíbẹ̀. bẹ́ẹ̀ni ó ní pé kí ni ọ̀rọ̀ Yorùbá fún. eyín. eyín ni kí ni. ní ilé. tooth. cavity nǹkan. kòkòrò eyín. kí wàá ní tooth cavity. òun náà ni kòkòrò eyín.
Akòkòrò eyín. Àwọn tèmi nìyẹn. Ẹ bá ń pàtẹ́wọ́ fún akòkòrò eyín. Okùn 9. Kí ló lè tó bẹ́ẹ̀? Ká máa jà, ká máa sá. Bẹ́ẹ̀ni. Ká máa sá, ká máa bójú wẹ̀yìn. Bẹ́ẹ̀ni. Ibi tá a wà nìyẹn. Mo fẹ́ràn oríkì yẹn gan. Ẹ ṣé. Ṣùgbọ́n èmi á wá fi mọ̀ jà wọ́n sá sí. Tí bá ti rí pé ká máa jà, tíjà bá fẹ́ pa mí, máa sá o. Ẹ mọ̀ pé èèyàn ń ṣọmọ Ìjẹ̀bú. Ìjẹ̀bú nìkan ló gbọ́dọ̀ kú sójú ogun. A kì í kú sójú ogun. Akínkanjú ni wá. Ìjẹ̀bú tí gbọ́njù wọ́n ti lété jù wọ́n mi. Ibì kan jàjà ń bẹ níjẹ̀bú Òde. Ìjà òsì ń bẹ níjẹ̀bú Òde. Fìdípọ̀tẹ́ lágbolé ibì kan mà ní. Ṣọ̀tẹ̀ márùn lágbolé ibì kan tún ni. Wọ́n ní kéèrì rà kó rí má rà. Àgbà Ìjẹ̀bú wọ́n fi kọ́mọ lẹ́nà ni. Tí wọ́n bá lówó lọ́wọ́ tàlejò gan bá dé o. Saidi wọ́n á dọ́gbọ́n fi tàlejò jẹ. Ìyẹn wá ó bá oríkì yẹn mu. Tó bá rí má rà. Tó bá ti rí o má rà. Ṣùgbọ́n tó o bá ti rí rà á. Irọ́ pọ̀. Irọ́ pọ̀. Ó yá. Irọ́ kọ́ ló pọ̀, ọpọlọ ló pọ̀. Ètè ni. Ó yá. Ìbéèrè yìí ó le. Ṣùgbọ́n ẹ máa ràn mí lọ́wọ́. Ó yá. 11,500 ẹgbẹ̀rún kan. Àwọn wo ní ilẹ̀ Yorùbá ni wọ́n ń sọ èdè Òǹkó rere Òǹkó? Ẹ tì mí síwájú dé. Rárá, kò ń ṣe irú títí bẹ́yẹn. Ẹ ràn mí lọ́wọ́. Kí ni irú ìrànlọ́wọ́ ni mo fẹ́ ṣe? Ẹ fún mi ní. Ilẹ̀ Yorùbá ni. Ó wà nínú ìbéèrè. Wọ́n kọ sílẹ̀ pé. Ṣé ó wà ńbẹ̀? Bẹ́ẹ̀ni. Èdè Òǹkó. Ẹ ní sùúrù. Mo lè sọ ìpínlẹ̀. Ó dáa. Kí n sọ ìpínlẹ̀. Ó wà láàrin ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Oǹdó. Ìyẹn ti pọ̀ jù. Ẹ fún mi ní méjì. Ó dáa. Ó wà láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ní sùúrù. Ẹ dẹ̀ máa ṣe bíi pé àmọ́ra rí. Kí a máa parí ètò. Òǹkó ìpínlẹ̀ Ọ̀yọ́. Ibo wá ni? Ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mi mọ̀. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ni àwọn kan nípínlẹ̀ Ọ̀yọ́ ló ń sọ èdè Òǹkó. Àwọn kan ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n. Àwọn tí Òǹkó ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé rí ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ bá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ pín sóríṣiríṣi àbí oríṣiríṣi ìlú ló wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé àwọn Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń sọ ni tàbí Ọ̀yọ́lé? Ṣé ẹ mọ̀ pé mo ti gba Ọ̀yọ́? Rárá, ìpínlẹ̀ mo kàn tì yín síwájú fún yẹn ni. Ó dà, àwọn Ọ̀yọ́ ló ń sọ. Àwọn Ọ̀yọ́ èèyàn máa ń là mọ́lẹ̀ ni. Àwọn Ọ̀yọ́ náà ń sọ nǹkan bá ń parẹ́. Àwọn Òkè Ògùn, Ìbàràpá,
òkè o. ń dẹ̀ dùn mí ṣá kó jẹ́ Déyẹmí. Ṣé ká tẹ̀síwájú? Ó dáa. 5,400,000,000. Àwùjalẹ̀ mélòó ló ti jẹ ní Ìjẹ̀bú Òde? Dárúkọ méjì. Ìjẹ̀bú Òde ni kò ń ṣe Ìjẹ̀bú Igbó. Ṣebí Ìjẹ̀bú ṣáà ni. Rárá, ó yàtọ̀ síra wọn. Ìjẹ̀bú Òde yàtọ̀ sí Ìjẹ̀bú Igbó. Ṣebí Ìjẹ̀bú ni. Bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú ni. Ṣebí wọ́n fẹ́ ní ìpínlẹ̀ Ìjẹ̀bú báyìí àbí ṣé ẹ̀yin máa lọ sí ìpínlẹ̀ Oǹdó ni? Rárá. Ṣebí ìpínlẹ̀ Ìjẹ̀bú náà lẹ máa wà? Bẹ́ẹ̀ ni. Ṣé kò yẹ kẹ́ wá mọ̀ Ìjẹ̀bú ni? Ó yẹ kí n. Ṣebí ẹjọ́ ń ṣe ojúde ọba ni? Ṣebí ẹjọ́ ń ṣe ojúde ọba ni? Rẹ́gbẹ́rẹ́gbẹ́. Bẹ́ẹ̀ ni. Tó bá ṣe pé ẹ súnmọ́lé ṣebí ẹ̀yin á wà lábọ́yá àwọn obìnrin bọ́gbàgúwà Akilẹ̀ Ìjẹ̀bú. Àwùjalẹ̀ mélòó ló ti jẹ ní Ìjẹ̀bú Òde? Ẹ fún mi ní. Ní kí ni? Ẹ má ṣe yọnu. 5,400,000. 43 nìyẹn. 5,400,000. 40 kí nìyẹn? 5,400,000. 45. 5,400,000. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin àti 5. Dípò tẹ máa fi sọ 5,400,000. 40,5. Àbí 5,50,000. 5,50,000. Ṣé mo gbà? Ní kí ni? Ní iye àwọn ọba tó ti jẹ ní. Rárá. 5,000,000. Ṣé wá ti dè yìí jẹ yóò jẹ ni? Ẹ jẹ́ kí n gbìyànjú lẹ́ẹ̀kan sí. 5,50,000. 5,50,000 àbí 5,60,000. 5,60,000. Kọ̀ọ̀kan náà ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí òǹkà. Bẹ́ẹ̀ ni 5,60,000. Iye Àwùjalẹ̀ tó ti jẹ. Tó ti jẹ nìyẹn. Ó dáa báyìí parẹ́ wá fi méjì kún. Kí n fi méjì kún. Mo ní ẹ fi méjì torí 5,50,000 ni. Mi ti dáhùn ìbéèrè yẹn abala méjì ni. Ẹ ti ṣí. Ó dáa mo fún yín nìyẹn 5,50,000 ni. Kò sí pé 5. Ó ti yé mi. Ó yá Àwùjalẹ̀ méjì tó ti jẹ. Ọba Síkírù Adétọ̀nà àti ọba Fìdípọ̀tẹ̀. Ìdílé ni Fìdípọ̀tẹ̀. Orúkọ ọba kan náà ni tó ti jẹ sẹ́yìn. Bẹ́ẹ̀ ni. Níjẹ̀bú. Bẹ́ẹ̀ ni Níjẹ̀bú Òde. Ẹ lè ní kàn wò ní ìparun. Ọdún ṣọ̀tẹ̀. Rárá Fìdípọ̀tẹ̀ ni ọba Fìdípọ̀tẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wa. Pàtẹ́wọ́. Ẹ dúró ná. Ẹ ṣé. Báwo lẹ ṣe rí bíbá mi ṣiṣẹ́ sí? Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kí n fi bẹ̀rẹ̀ nìyẹn. Nítorí wípé bíbá yín ṣiṣẹ́ ó nílò ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ìjáfáfá. Èèyàn tí ò bá jáfáfá, tí ò bá jẹ́yàn tó lè ronú lórí ẹsẹ̀ pẹ̀lú bá yín ṣiṣẹ́. Nítorí pé ẹ jẹ́ èèyàn tó jẹ́ wípé ọgbọ́n àtinúdá yín pọ̀ gan-an.
ẹ̀pọ̀n pẹ̀lẹ́. kó ṣe pé mò ń pọn yín ó níbi tí mò ń lọ. Ó dáa. nítorí a lè ti parí nǹkan báyìí a ti jọ fi orí ẹ̀ ti pé o bá ṣe máa ṣe lélẹ́yìn kó dàárọ̀ la. Déyẹmí ṣe bẹ́ẹ̀ mọ́ a dẹ̀ máa ṣe nǹkan yẹn láago 9 àárọ̀ ọjọ́ tó ń pè mí yẹn bá ṣe fẹ́ ṣe lélẹ́yìí mo dẹ̀ fẹ́ kó ṣe bẹ́ẹ̀ ṣó ti gbọ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pé bí mo ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn èèyàn tó máa bá yín ṣiṣẹ́ gbọ́dọ̀ jẹ́ èèyàn tó ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti èèyàn tó lè ronú lórí ẹsẹ̀ èèyàn tí ò dẹ̀ kí mo fẹ́ sọ náà Gẹ̀ẹ́sì ló ń wá ni ìgbọ́n mo ti sọ náà ìyẹn náà ti dá. mo ń gbọ́. ó ti tán ó gbọ́dọ̀ jẹ́ èèyàn tí nǹkan ò kí ń ọ̀rọ̀ yẹn ò wá o èèyàn tí ò kí ń rojú iṣẹ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n fi sílẹ̀ bẹ́ẹ̀. ìyẹn ni pé mi ò dáa nìyẹn o. ṣé gbogbo nǹkan tí mo sọ yìí ó túmọ̀ sí pé ẹ̀ dá. tó ní a lè fọ̀rọ̀ tì síbì kan ìyẹn ni pé mo máa ń yí àdéhùn gan nìyẹn. rárá ọgbọ́n àtinúdá yín ló pọ̀. ìyẹn ni pé orí mi kàn máa ń ṣe jágajàga. kò ṣe jágajàga. torí tó bá ní ọgbọ́n ìyẹn ó fi ọgbọ́n àtinúdá yẹn ó fi pọ́n mi wọ́n ní àti forí nǹkan tì síbi kan pé bá a ṣe fẹ́ ṣe ní ọ̀la lélẹ́yìí o pé ó lè di àárọ̀ kí n kò jí kí n pè kí ní Ọya Déyẹmí ṣe bẹ́ẹ̀ mọ́ nígbà tó bá kọ́ gbọ́ ìpè yẹn wà kọ́ ní wèrè tún ti gbéṣẹ́ ẹ̀ dé. ṣẹ́rí tí mo bá ti rí ìpè yín màá kọ́kọ́ lọ wo àwọn ìkànnì wa wípé ṣé nǹkan tá a gbé jáde. ṣé àṣìṣe wà bẹ́ẹ̀ ni kò sáṣìṣe bẹ́ẹ̀ àwọn tá a so pọ̀ mọ́ kínní àbí wọn tí yè torí mo mọ̀ wípé tẹ́ bá ti pè mí bẹ́ẹ̀ yẹn ẹ lè Déyẹmí kí ló dé tí kínní yóò ṣe kínní báyìí kí ló dé tí má ṣàtìwò tí má ti di pé kò sí bá ní wọ́ ẹ ló sà báwo yẹ sáré. Hello àti sá ṣùgbọ́n. rárá. ó dáa ó dùn mí 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 ó dùn mí. Kò dáa o. Mo dẹ̀ sọ pé mi ò sọ̀rọ̀ mọ́ o. Ẹ ló sà jọba mi fún mi má jẹ́ kó sọ̀rọ̀ jù. Mi ò sọ̀rọ̀ mọ́ o. Ó dẹ̀ dùn mí kò yẹ kó jẹ́ Déyẹmí ó mọ̀ pé ó dùn mí. Ara nǹkan tẹ́ máa ń ṣe náà nìyẹn tí mò ń sọ ẹ jẹ́ ká tẹ̀síwájú. ṣé ìwọ ni wàá sọ. Ó dáa. Ó yá. 2,500 kí ni Yorùbá ń pè ní bàárù dòmímí bàárù. Kí ni? Kí ni? Ṣé ó dẹ̀ ń dùn mí. Hello sir. Níjẹ̀búgbó ọmọ ìyá mi níjẹ̀bú ṣebí ó ní gbónú. Níjẹ̀búgbó ní Ìjẹ̀búgbó eléyìíralẹ̀ o. Ṣẹ̀rí owó yẹn ibì kan ni mo ti mọ̀ pé ó ti lè ra ni. Má sọ nǹkan tó fẹ́.
Ó yá. Bàárù. Bàárù. Ẹ ràn mí, ẹ tì mí síwájú díẹ̀. Ó dà, ó léru nú. Ó léru. Kí ni eru? Eru náà ni. Eru. Wọ́n sọ pé eru fún eru. Iyẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀. Ó dà, kí wà ní bàárù? Ó léru nú. Ó léru nú ni bàárù. Àwọn tó máa ń ru ẹni sùúrù. Tó máa ń ru eru. Mi fẹ́ kúrò níbí báyìí o. Kí ni Májàlá? Ṣé òun náà ni bàárù? Rárá o. Èéfí. Ṣé òun ni bàárù? Májàlá ni nǹkan tó máa ń fẹ́ tó bá ti ń sun nǹkan lóko. Tó máa ń wá sílé, tó máa ń fẹ́ káàkiri. Kò wá sílé. Tá bá dé ẹnu ọ̀nà a lè rí èrún ẹ̀. Agboolé kan ni wọ́n wà. Agboolé kan ni wọ́n wà. Agboolé kan náà wà. Kò dẹ́ ń ṣe èéfí. Ṣé mọ̀ pé eérú ni. Ó dà pé mo ti mọ̀. Ó yá. Ẹ jẹ́ kí n gbìyànjú. Nǹkan tí mo fẹ́ sọ yẹn eérú ni o. Tá bá dáná tán. Igi tó jó ló di eérú. Kí wá ní bàárù? Ẹ ní sùúrù. Igbó tán jó. Tó wá dèrú. Ẹ bá ń pàtẹ́wọ́ fún, ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ẹ má jẹ́ kó le. Kí ló dé tẹ̀ ń ṣe mí báyìí? Báwo ló ṣe? Ó tún lélẹ̀. Ní kí ni? Ìbéèrè 10 lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní dòdòmí pàlàkà? Pàlàkà. Ẹranko ni. Bí ìgalà rí. Èso ni. Bí ọsàn. Pàlàkà. Bírú nígbà tí báwo mo ṣe lè ràn dí ẹni lọ lórí pàlàkà yẹn? Ní Ìjẹ̀bú-Igbó, ṣebí Ìjẹ̀bú-Igbó ló ti wá. Ẹ máa lo nínú igbó gan, wọ́n máa ń lo pàlàkà. Igi tó máa ń ní ẹnu méjì báyìí. Tó máa fi ń pa aláǹgbá. Aláǹgbá lẹ fi ń pa ní Ìjẹ̀bú-Igbó. Nǹkan táàbúrò mi máa fi ń pa ní kékeré ni. Igi tí ó ní ẹ̀ka tó ṣe báyìí, òun lẹ máa fi wọ́n máa fi ta. Mo wá ìgbà tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, mo sọ pé bó ṣe jẹ́ pé púpọ̀ nínú wa nísìnyí a kì í tafà. Ṣé èèyàn tó ń gbé ní irú àdúgbò tá a wà yìí, ṣé ó lè fẹ́ pa alápàǹdẹ̀dẹ̀ àbí fẹ́ pa ṣọṣọ àbí ṣàkùrọ̀? Rárá. Torí kò kàn tiẹ̀ sí níbí, kò sí igi. Irú Ìjẹ̀bú-Igbó yẹn nìyẹn ti lè máa rí gbogbo yẹn. Ọ̀tọ̀bá ilé náà ó wà lọ́ba ilé, igi pọ̀ gan lọ́ba ilé. Níbo? Ẹ má jẹ́ sọ̀rọ̀, èyí tí mo sọ gan kò tí kò rárá. Ṣùgbọ́n báwo la ṣe lè lo ọ̀rọ̀ yẹn kó má bàa sọnù? Nísìnyí pé tó bá ti ń lọ níbi tí ọ̀nà ti pàlàkà yẹn, ìyẹn ni pé ibi tí ọ̀nà ti pín báyìí, ibi tí ọ̀nà ti pa, tá bá wò náà kọ́ ní pa àlà ká. Bẹ́ẹ̀ni. Tó bá ní àlà ní boundary, tó bá ní ó pa àlà, create boundary. Ó pààlà ká
ká mi surround. Pàlàká a lè lò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Jẹ́ ká pàlàká. Bóyá àjọ ọlọ́pàá bóyá wọ́n fẹ́ bu èèyàn kan. Ó yá ẹ pàlàká. Ìwọ lọ báyìí. Pàlàká a lè lò bẹ́ẹ̀. Ó ṣe dùn mí Gẹ̀ẹ́sì tí mo sọ lẹ́kọ̀ọ́. Tó owó náà èèyàn lè fowó pàlàká náà. Gbówó ìṣe wá ní ìtì a lè pàlàká owó yìí. Bírú. Ẹ bá ń pàtẹ́wọ́ fún ògbà. Márùnléní-àádọ́rin-lé-ní-irinwó-lé-ní-ẹgbẹ̀rún kan. Sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn orí rẹ̀ jẹ́ dòmídò. Ọmọ ìyá mi kò sí abala ìmásọ̀yìnbó tí ò tí wò. Bẹ́ẹ̀ni. Kò sí. Torí o ní láti wò kí ó tó jáde kó tó wá sọ́dọ̀ mi. Mi ò kí ń wò gan. DMI ló ń wò. Kó tó jáde wọ́n á sọ fún mi. Ó yá sọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn rẹ̀ jẹ́ dòmídò. Àkẹ́jù. Dòmídò àkẹ́jù. Fìdítì. Dòmídò fìdítì. Àkísà. Dòmídò àkísà. Àníyàn. Dòmídò àníyàn. À ń parí. Mo ti sọ 4. Ṣé bá parẹ́? Ọmọ ìyá mi. Bàbá mi. Kí lọ̀rọ̀ yẹ? Kí ni oríkì yín yẹn? Kámájà. Kámásà. Kámá bojú wẹ̀yìn. Mo ti wá sọ 4 nínú. Ìyẹn tẹ́ ẹ bá parí ẹ̀. Ìjábẹ̀. Dòmídò ìjábẹ̀. Ẹ jẹ́ bá ìpàdé. Ẹ jẹ́ kí àwọn ìbéèrè àmì yẹn kó máa wá. Kí ni? Jẹ́ ọ̀ndà 1,400 kí ni ẹ̀? 1,30,000-lé-ní-irinwó-lé-ní-ẹgbẹ̀rún kan. A rí òwe Yorùbá yìí. Ká wí fún ni ká gbọ́. Ká sọ̀rọ̀ fún ni ká gbà. Àwí gbọ́, àgbọ́ ìgbà ní ń fi kíni? Ṣe kíni? Ní fọwọ́ bomi mu. Ní fọwọ́ bomi mu. Ní fi ọwọ́ bomi mu. Ẹ ràn mí lọ́wọ́. Lórí kíni? Ṣé mo lè sọ pé kí àwọn tàjọ wá kán ràn mí lọ́wọ́? Ẹ̀wọ̀n wo lẹ́jọ́ wá? Sísí. Àjọ wá ni àbá àjọ wá. Gbọ́ sísí ẹjọ́ wá. Má fi iṣẹ́ ẹ ṣeré o. Ó yá sọ. Ní fi gbá bomi mu. Bomi kí ni mu? Omi kí ni? Irú kí ni yẹn? Ní ìṣàfigbá bomi mu. Parẹ́. Omi tí ò dáa. Omi àdájú. Kí lomi àdájú? Omi àdánù. Ní fi bá gbomi àdánù mu. Ó yá tú òwe yẹn pa láti lẹ̀. Ká wí fún ni ká gbọ́. Ká sọ̀rọ̀ fún ni ká gbà. Àwí ìgbọ́, àgbọ́ ìgbà ní ń fi
igbá bu omi àdánù mu. ní fi igbá bu omi àdánù mu. Ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ. mo mọ̀ pé ìrànlọ́wọ́ pọ̀ lórí ìbéèrè yẹn, èmi náà kọ́ mọ̀ fún ẹ ni. Kò bá ẹ ṣe dé. Ẹ ṣé. Ẹ ṣé o, mo dúpẹ́ gan. Ó dá, ó yá. Tẹ́ ràn mí lọ́wọ́ dé, ó jọ mí lójú. Ibi tẹ́ ràn mí lọ́wọ́ dé, ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀, ẹ ṣé ibi tẹ́ bá dé, àdúpẹ́ o Jésù, ibi tẹ́ mọ́mọ́ lọ. Ó yá. 3,450,000. Kí ni Yorùbá ń pè ní redo ọ̀ṣà? Ẹrù tí àwọn olè jí. Ẹ mọ̀ kán máa ń pè wọ́n ní ọlọ́ṣà. Ẹrù tán jí yẹn ni ọ̀ṣà. Ṣé mo súnmọ́? Ó jìnnà. Ọ̀ṣà. Má ṣe o. Ọ̀ṣà. Ṣé ẹranko ni? Ẹranko ni. Bíi tí kì í sọ méjì. Bíi òkété. Òkété. Eku ilé. Eku ilé. Rárá, ológbò. Ológbò, ese. Pàǹparẹ́. Ẹranko ni mo ti gbìyànjú díẹ̀. Pàǹparẹ́. Ẹ dúró ná. Ọ̀ṣà. Ẹranko ni. Ẹ fún mi ẹja. Elégbèdè. Kí ló ń jẹ bẹ́ẹ̀? Mi mọ̀ nǹkan. Mọ̀ chimpanzee. Mo fi fẹ́ mọ̀ pé òun ló jẹ́ ọ̀ṣà. Kì í ṣe ọ̀ṣà o. Ọ̀ṣà nǹkanrin. Àwọn tó tiẹ̀ máa ń wà nílé ìjọsìn yẹn. Dán wà ní. Èèyàn lè dárúkọ. Ọ̀ṣà ni mo pè o. Redo ọ̀ṣà. Ṣé bá mi yọ ọ̀ṣà? Redo ọ̀ṣà. Ṣebí ẹni ọ̀ṣà lẹ́ẹ̀kan? Èmi mi sọ bẹ́ẹ̀. Sọ kí ni? Nǹkan tẹ́ sọ. Kí ló dé tó jẹ́ kí gbogbo kí ni Yorùbá ń pè ní kíní? Ẹ ti ẹ̀ béèrè nǹkan tí mo kà nílé ẹ̀kọ́ gíga. Kó ṣe Yorùbá ni mo kà o. Kí lẹ kà? Àbẹ́ rò pé Yorùbá ni mo kà ni. Kí lẹ kà? Èdè Gẹ̀ẹ́sì ni o. Níbo? Ní ilé ẹ̀kọ́ Lábísí Ọ̀nàbànjọ. Oṣù. Bẹ́ẹ̀ ni. Èwo kí ni Yorùbá ń pè ní àsunrin? Kí ni dòmímí àsunrin? Ó ga o. Kí ló ga? Àsunrin. 4,500 kan. Àsunrin. Ẹ ti parẹ́. Ṣé mo tún máa kúrò? Ẹ dúró ná. Àsunrin. Ṣé èèyàn tó bá ń sunkún tó tún rẹ́rìn? Ẹ ṣe. Kò ń ṣòun ni, kò ń ṣòun. Ó dáa. Àsunrin. Ṣé igi ni? Igi àsunrin. Ẹ pàtẹ́wọ́. Bá mi parẹ́. Igi ni. Báwo ló ṣe jẹ́ igi? Igi làwa máa ń pè lọ́dọ̀ wa, igi àsunrin. Níbo? Níjẹ̀bú. Igi àsunrin wà? Bẹ́ẹ̀ ni, ó wà níjẹ̀bú. Ó dà, igi ni Africa Cedar timber, igi àsunrin. Ẹ̀wọ̀n ká máa ń ṣòwò níjẹ̀bú. Bẹ́ẹ̀ ni. Ìbéèrè tó kẹ́yìn lélẹ̀. Jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀, owó igi tẹ́ máa ń ṣe. Mi ò mọ̀ nípa ẹ̀, kì í ṣe nídìílé wa. Mo kàn mọ̀ wọ́n máa ń ṣe ni, mi ò mọ̀ kankan nípa ẹ̀. Nígbà wo lẹ dé ilé gbẹ̀yìn? Ọdún 5 sẹ́yìn, ọdún 5 àbí ọdún 6 sẹ́yìn. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ sì máa gbólé yín ní?
wọ́n máa ń ṣọ̀nà. Kò lè burú tó yẹn. Wọ́n máa ń ṣọ̀nà. Kò lè burú tó yẹn. Ọdún méjì síbi ọdún mẹ́ta síbi ẹlòmíì àdágbolé àti ojú ọ̀nà pópónà márosẹ̀ ni ó. Ṣé o mọ̀? Sísì a ti gbàbẹ̀ o. Mo sọ pé mi fẹ́ kúrò ní ibi báyìí. Ọmọ ìyá mi jẹ́ ká sọ̀rọ̀ nípa ìyẹn o. Ẹ fi yẹn sílẹ̀. Ibi tí mo ti kúrò yìí gangan ló ń dùn mí. Ìjẹ̀bú gbòòrò ti kúrò. Jẹ́ ká sọ̀rọ̀ ilé ọ̀nà àti gbálé o. Àwọn tó dẹ̀ wà lé níjọba máa fún lówó. Tó wá lọ jáfárá. Kó wá gbé àwọn èèyàn lọ pé ẹ jẹ́ ká lọ mọ́lé wa. Àfidára ni. Àfidára ẹ wá dúró sórí afárá ní ọdún mẹ́wàá sórí ibi tí ilé wa wà nílé. Àwa máa sọ ìtàn fún wọn. Ẹ wá máa sọ tán. Ìtàn dẹ̀ ń tán. Irú ìtàn yẹn máa fi tàn wọ́n. Wọ́n á lè tàn. Tẹ́ bá dẹ̀ ti tàn ó ti tán nìyẹn. Lọ́mọlé o. Ẹ ti mọ̀ pé iṣẹ́ lè fi mú mi. Béèrè ẹyọ kan tó kù. Kí ni àwọn nǹkan tí ẹ wò pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́, àwọn tá a gbà síṣẹ́, àwọn òṣìṣẹ́ tí wọ́n lè, kí nìdí tí àwọn òṣìṣẹ́ ò kì í fi rí iṣẹ́ tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wọn? Àti wípé ọ̀nà wo la lè gbà láti lè jẹ́ kí àwọn èèyàn, kí àwọn òṣìṣẹ́ kí wọ́n rí iṣẹ́ tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wọn ju pé mo kàn fẹ́ gbowó oṣù ní kí n máa bá tèmi lọ. Kí n tó bẹ̀rẹ̀, k'Ọlọ́run ràn mí lọ́wọ́, mi fẹ́ sọ Gẹ̀ẹ́sì. Torí ìbéèrè tẹ́ béèrè yìí. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Nǹkan tí mo lè sọ ni wípé bí èmi ṣe máa ń ṣiṣẹ́, iṣẹ́ ò kí ń fi èèyàn sílẹ̀ ní bí èèyàn bá ṣe bẹ̀rẹ̀. Nǹkan tí mo ń sọ ni wípé tí èèyàn bá bẹ̀rẹ̀ iṣẹ́ níbì kan, tó bá bẹ̀rẹ̀ tó ní ìmọ̀, tó bá ṣe iṣẹ́ yẹn tọkàntọkàn fún àwọn ọdún díẹ̀, ó máa dá sí bó ṣe bẹ̀rẹ̀ lọ. Ṣùgbọ́n téèyàn bá ní ọkàn pé kí nǹkan ò gbowó mi, kò sí èyí tó kàn mí, ọkàn ẹ̀ lè má sí ní ti ìdàgbàsókè. Ọlọ́run yọ mí. Ọkàn ẹ̀ á wà ní pé kí n ṣáà ṣiṣẹ́ yìí kí n máa lọ. Ṣùgbọ́n tí ọkàn ẹ̀ bá wà ní pé iṣẹ́ yìí iṣẹ́ tiwa ni, tí ò bá tiẹ̀ mọ nǹkan yẹn ṣe, á lọ kọ́ nǹkan yẹn. Nǹkan téèyàn bá dẹ̀ ti kọ́, ó ti di tiẹ̀, wọn ò lè gbà lọ́wọ́ ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni, ẹ ṣé púpọ̀. Ìyẹn ni wípé téèyàn bá ń ṣiṣẹ́ fún èèyàn, ó ń ṣiṣẹ́ fún rẹ̀. Bẹ́ẹ̀ni, nítorí pé ò ní wà ní bó ṣe wà nígbà tó bẹ̀rẹ̀. Téèyàn bá wá ń múra sí iṣẹ́ yẹn, ó ń jẹ́ kí òun náà máa gbé pẹ́lí ní ètò ayé ẹni yẹn. Bẹ́ẹ̀ni, tí iléeṣẹ́ tó wà bá ń dàgbà sí, ìwọ náà ń dàgbà sí. Nítorí pé kò séèyàn tí ò ní ìwúlò ní iléeṣẹ́. Àwọn tí a tiẹ̀ fi ojú yẹpẹrẹ nílé iṣẹ́, ìjọ́ tí wọn ò bá wá, a máa mọ̀ lára wípé wọn ò sí nílé iṣẹ́. Ṣé ó máa ń ṣe yín bẹ́ẹ̀? Lọ́nà èmi ò kí là ń sọ. Nǹkan tí mò ń sọ ni wípé kò sí èèyàn tó wà nílé iṣẹ́ tí ò ní ìwúlò. Tó bá jẹ́ èèyàn tó ń gbálẹ̀ ni, tí ò bá wálé ni, a lè má mọ̀ lára púpọ̀. Ṣùgbọ́n tó bá di ọ̀la, a máa rí pé ibi tó ń gbà yẹn ó ti dọ̀tí.
a máa mọ̀ pé ẹni yóò wà. Tí ẹni yẹn tó bá darapọ̀ mọ́ wa tó bá jẹ́ pé èèyàn tó jẹ́ wípé bó ṣe máa ń gbálẹ̀ bó ṣe báwa ṣe fẹ́ kó máa gbá ilẹ̀ yẹn tá bá padà sọ fún pé báyìí la ṣe fẹ́ kó máa gbá ilẹ̀ yìí tá a kọ́ nǹkan tá a kọ́ yẹn ó ti di tiẹ̀ tó bá máa kúrò lọ́dọ̀ wa ó ti ní ìmọ̀ kún ìmọ̀ nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú wa nǹkan tí mò ń gbìyànjú láti sọ. ó dùn. ṣé ẹnì kọ́kọ́ wà ní iye Yorùbá tí ò wúlò? Kò sí. Gbogbo wọn ló wúlò. Kò sí. Gbogbo wọn pátápátá ló wúlò tán dẹ̀ jọmọ gidi. bá lẹ́ni tó fẹ́ ká lé dá mo kàn sọ ṣeré. Èèyàn mi ní gbogbo wọn èèyàn mi. Ó yá ìbéèrè tó gbẹ̀yìn. Ẹ̀jẹ̀ mi ọmọ ìyá mi. Ìbéèrè tó ṣe bí ní gbogbo wọn náà wúlò àwọn náà ṣe béèrè. Yàtọ̀ só lófòófó. Lófòófó wúlò. Ó yá. Pa òwe 3,100,000,000 Pa òwe 5 tó ní iná. Iná. Mi ò tiẹ̀ fi taratara mọ òwe bẹ́ẹ̀ yẹn náà. Ẹ jẹ́ kí n gbìyànjú iná. A kì í finá sórí òrùlé sùn. Bẹ́ẹ̀ ni. Kíní kan ń jó kíní kan ẹni kan lọ kó irú ẹ̀ wá. Mò ń gbọ́. Ẹ ràn mí lọ́wọ́. Sísè. A ní kan lọ kó irú ẹ̀ wá. Ó di méjì. Bí iná bá jó lórí omi. Iná ń jó lórí omi. Bí mo bá sọ pé iná ń jó lórí ọ̀rọ̀ ni tí bá sọ pé tí bá sọ pé iná ń jó lórí omi ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn dá ẹnìyẹn lójú tí bá sọ fún ẹ pé iná ń jó lórí omi béèrè pé kí lọ kérò ẹ̀ wá máa kó wá fún ẹ. Tí iná bá ń jó lóko màjàlá délé ṣòfófó. Ó wà níbí. Ilé ọba tó jóná ẹ̀wà ló bù sí. Ló di 3. Bí kinní kan iná ọba tán kinní kan bí iná tán láṣọ ẹ̀jẹ̀ òkè ń tọ́lé kan. Iná yẹn yàtọ̀ o. Ẹ jẹ́ ká fi síbẹ̀. Rárá o. Ẹ jẹ́ ká lò bẹ́ẹ̀. Là lè lò bẹ́ẹ̀ iná yẹn ó yàtọ̀. Ká lò bẹ́ẹ̀. Mo ti sọ 3. Fẹ́ yọkọ sí ká máa lọ. Bí iná bá tó jó. Bí iná bá jó ẹni tó jọmọ ẹni tara ẹni là máa kọ́kọ́ gbọ̀n. Ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ṣe rí Déyẹmí tó bá ti wọ́n sọ fún mi wọ́n ní tí Déyẹmí bá ń wo kìnìún ìbéèrè mẹ́wàá ẹ̀ mo lè dáhùn gbogbo wọn. Wọ́n parọ́ ni o mi kì í sọ bẹ́ẹ̀ o nǹkan tí mo máa ń sọ tí mo bá ti ń wo ìbéèrè yẹn màá tún pe olófòófó pé kí ló dé tẹ̀ máa ní kí èèyàn sọ òwe 7 ẹ̀ ṣe sọ pé kó sọ 5 wọ́n lè ṣe máa béèrè ìbéèrè yìí lọ́wọ́ ẹ̀yin gan ẹ sọ báyìí wọ́n á sọ tòótọ́ ṣùgbọ́n màá ní ó ti le jù mi kì í sọ rọ̀kẹ̀ ta ni mí kó rọ ó le olófòófó nǹkan tí mo máa ń sọ nìyẹn wọ́n parọ́ mọ́ mi. Ṣóòtọ́ ni. Màá tún pè wọ́n níbi tó máa ń ká mi lára dé pé kí ni pọnra pọ̀ngbá kí ló ń jẹ́ ká. Ẹ ṣe tẹ wá sórí ètò gẹ́gẹ́ mo ṣe sọ wọ́n dìbò pé ta ni a fẹ́ kó wá láti sàmì sí àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ kan ni wá ní ibì kan náà. Ẹ ṣé gan ni tẹ wá sórí ètò a ní ẹ̀bùn fún yín aṣọ wà ń bẹ àbí aṣọ wà ń bẹ aṣọ wà ń bẹ ìwé wà ń bẹ ó dáa wọ́n tún bá yín fi ṣé ó nílò ká gbé fún Déyẹmí gan ni. Kí ló dé tẹ̀ fẹ́ gbé fún mi. Fabric NG
àwọn tí wọ́n ṣe Fábí Kẹ́hìndé náà tán wọ́n ń taṣọ fún wa wọ́n ń taṣọ fún wa kò fún mi láṣọ rí bó ṣe wà yẹn. adúgbò lọ́wọ́ Ẹlẹ́dùmarè yẹn tó jíjẹ́ ká ṣètò yìí lágbára Ọlọ́run iwájú ló máa lọ láṣẹ Èdùmàrè bó ṣe ń ṣe tí pé kí Yorùbá má bàjẹ́ gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn pé téèyàn bá ń ṣiṣẹ́ níbi kan ó ń ṣiṣẹ́ fúnra ẹ̀ ni tó bá kúrò ńbẹ̀ tó lọ síbòmíì ìmọ̀ tó ti ní níbi tó ti kúrò yẹn ò ní fi sílẹ̀ síbi tó ti kúrò wàá gbé lọ síbi tó ń lọ ìyẹn ni pé ní gbogbo ibi tá a bá wà ká máa ṣiṣẹ́ fúnra wa níbi tá a ti ń ṣiṣẹ́ ká lépa àti tẹ̀síwájú nínú ìmọ̀ nínú ìwà tó máa gbé iléeṣẹ́ lárugẹ nípa ṣíṣe yẹn ni àwa náà máa ní ìgbéga ní ayé wa láti lè jẹ́ kí wọ́n fojú re wò wá níbikíbi tá a bá bára wa láti lè jẹ́ káwa náà gbé pẹ́lí ṣùgbọ́n tẹ́ bá wò pé iṣẹ́ oníṣẹ́ ni kó di ẹ̀yìn oṣù kí n kàn gbowó mi kí n máa lọ ẹ lè ní lọ síwájú nínú nǹkan tẹ́yìn nínú ayé yìí náà nítorí pé owó yẹn gan ò kí ń mọ́yàn lọ́wọ́ nítorí wọ́n ní nǹkan tó máa sọ pé àkíṣiṣẹ́ ọba làágùn ó yẹ kéèyàn làágùn iṣẹ́ téèyàn bá ṣe kéèyàn làágùn ṣùgbọ́n òṣìṣẹ́ dáadáa níyìn gbogbo àwọn tó ń bá wa ṣiṣẹ́ táàjọ ń ṣiṣẹ́ papọ̀ òṣìṣẹ́ dáadáa ní gbogbo wa lágbára Ọlọ́run iwájú la máa lọ ẹ ṣé o ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Lédùmarè tó ti jẹ́ ká ṣètò ilé ní ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Lédùmarè tí ń gbé ní ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ àtúntò ṣe tèmi o á fún wa ní oore ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ́n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ́ fi wò wá ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ọmọ Ọlálẹ́ ọmọ ajígbàgbọ̀n rẹ̀ arégbèjì sọ̀dọ̀ fúrukọ arégbèdọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jíọba tó ló dìgbà míì ire o. ìtìjú ọ̀lẹ́wulẹ̀kùn gàdá ṣẹ̀rù bà mí èdè ní máa sọ ọ̀rọ̀. mo kàwé yanrantí mo gboyè gíga fásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní fanakula ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé kàṣà. má sọ Ìgbò má ṣe sọ Ìgbò ká lè